Aláròyé máa wí o. lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ ìjà ń bọ̀ láàrin Tinubu àtàwọn gómìnà o. nígbà tí ìròyìn náà kọ́kọ́ jáde àwọn òṣìṣẹ́ kan ti bẹ̀rẹ̀ sí í jó wọ́n sì ń yọ̀ káàkiri kódà àwọn tí kì í ṣe òṣìṣẹ́ ìjọba pàápàá ń bá àwọn èèyàn wọn gbogbo tí wọ́n wà nínú iṣẹ́ ọba jó wọ́n ní àsìkò rèé tí nǹkan yóò ṣẹ̀nure fún wọn. ohun tí ìròyìn náà sọ ni pé mínísítà fún ètò ìnáwó Ọláwálé Ẹdùn ti fìwé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó gbà ní kíákíá láti máa san ẹgbẹ̀rún 85 fáwọn òṣìṣẹ́ tí owó wọn kéré jùlọ. ìròyìn náà sọ pé Wálé Ẹdùn ṣàlàyé fún Tinubu pé owó náà yóò lè jẹ́ kí gbogbo ariwo tí àwọn òṣìṣẹ́ yìí ń pa wọlẹ̀ lẹ́ẹ̀kan náà nítorí àwọn náà yóò máa ròyìn pé ìjọba ti gbìyànjú tó fáwọn. ohun tó jẹ́ kí àwọn èèyàn máa dunnú rèé nígbà tó jẹ́ láti ẹnu Wálé Ẹdùn ni wọ́n ní ọ̀rọ̀ náà ti jáde. Ẹdùn sì nìyí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Tinubu tó ti pẹ́ lẹ́yìn ẹ̀ dáadáa ni wọ́n mọ̀ pé kò sí àmọ̀ràn tó bá gba Tinubu tí ìyẹn kò ní í tẹ̀lé. ohun tó jẹ́ kí gbogbo àwọn òṣìṣẹ́ máa jó rèé bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì ṣèpàdé. ṣé ní tòdodo ààrẹ Tinubu ló pàṣẹ fún mínísítà ètò ìnáwó yìí pé kó tètè lọ gbé ìgbìmọ̀ kan dìde kí wọ́n sì fóun nímọ̀ràn lórí iye tí wọ́n rò pé kí òṣìṣẹ́ kan máa gbà. ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ni ààrẹ gbé àṣẹ náà kalẹ̀ tó sì ní kí Wálé Ẹdùn fóun lésì láàrin ọjọ́ 2 péré. ìyẹn ni pé tó bá di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àmọ̀ràn tó bá fẹ́ gba ìjọba gbọ́dọ̀ ti tẹ̀ òun lọ́wọ́. bí ọjọ́ náà sì ti pé ni ìròyìn jáde pé lóòótọ́ Ẹdùn ti gba ọ̀gá rẹ̀ nímọ̀ràn òṣìṣẹ́ yóò máa rí owó ńlá gbà láti ìparí oṣù yìí lọ. àmọ́ níbi tí oníjó ti ń jó tí aláyọ̀ ti ń yọ̀ yìí níbẹ̀ ni ìròyìn míì ti jáde. ohun tí ìròyìn náà sọ ni pé kí ẹnikẹ́ni má ṣe gba ìròyìn tàkọ́kọ́ tó ní Wálé Ẹdùn ti gba Tinubu nímọ̀ràn yìí gbọ́ o. wọ́n ní ìròyìn òfegè lásán ni. iléeṣẹ́ ààrẹ fúnra wọn ni wọ́n gbéròyìn náà jáde. wọ́n ní kò sí ohun tó jọ ohun táwọn èèyàn ń gbé kiri pé Tinubu fẹ́ san ẹgbẹ̀rún lọ́nà 85 fún òṣìṣẹ́ kankan. wọ́n ní irọ́ burúkú ni kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. iléeṣẹ́ ààrẹ láti ẹnu Báyọ̀ Ọ̀nànúgà sọ pé kò sí ìgbà kankan tí Wálé Ẹdùn gba Tinubu nímọ̀ràn irú ẹ̀. ó ní àwọn tí wọ́n fẹ́ kí ìjà àárín ìjọba yìí àti ti ẹgbẹ́ òṣìṣẹ́ fẹjú sí i ni wọ́n ń gbé irú ìròyìn bẹ́ẹ̀ kiri. ó ní kí ẹnikẹ́ni má gbà wọ́n gbọ́ o. ṣùgbọ́n Aláròyé padà gbọ́ pé ohun tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ ni Wálé Ẹdùn gba Tinubu nímọ̀ràn ṣùgbọ́n ìmọ̀ràn náà kì í ṣe èyí tí wọ́n fọkàn sí rárá pé yóò jáde nítorí Ẹdùn kò bá oníròyìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Tinubu pàápàá kò tí ì ṣèpinnu kan lórí ìwé tí wọ́n gbé síwájú ẹ̀. ààrẹ àtàwọn èèyàn tiẹ̀ kan sì gba ìwé náà sọ́wọ́ láti ṣètò bí wọn yóò ti ṣe jíròrò lórí ẹ̀ tí wọn yóò sì mọ ohun tí wọ́n fẹ́ ṣe ni. àmọ́ àwọn tí wọ́n rí ìròyìn náà kò lè dúró wọ́n ju kinní náà síta ní gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí í gbé e. àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ pàápàá ti múra ìpàdé láti kàn fi ẹnu pa ọ̀rọ̀ náà ṣúẹ́ṣúẹ́ nítorí inú wọn ti ń dùn lẹ́gbẹ̀ẹ́ kan pé tíjọba bá lè fáwọn òṣìṣẹ́ ní ẹgbẹ̀rún lọ́nà 85 náírà lóṣooṣù ìyẹn 105,000 naira ayé ti dá nìyẹn. ṣùgbọ́n nígbà tíròyìn náà padà jáde pé òfegè ní ọ̀rọ̀ tí wọ́n ní Wálé sọ ara àwọn òṣìṣẹ́ yìí tún kó tìọ̀ wọ́n ń retí ohun tíjọba fẹ́ wí gan-an. nígbà náà ni ìjọba jáde pé àwọn ti yẹ ọ̀rọ̀ yìí wò dáadáa àwọn ò ní lè san ju ẹgbẹ̀rún lọ́nà 62 náírà ìyẹn 62,000 naira lọ. wọ́n ní àwọn ti ro ọ̀rọ̀ náà lọ àwọn ti ro ọ̀rọ̀ náà bọ̀ àwọn ò lè san jù bẹ́ẹ̀ lọ. ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ẹgbẹ̀rún 67 náírà 57,000 ni wọ́n ti bẹ̀rẹ̀ nígbà tí ariwo àwọn òṣìṣẹ́ pọ̀ tí àwọn yẹn ní àwọn kò lè gba owó tó dín ní ẹgbẹ̀rún lọ́nà 596 ìyẹn 494,000 naira níjọba sáré wàràwàrà tí wọ́n ní àwọn yóò sún owó náà síwájú ni wọ́n fi ní àwọn máa san ẹgbẹ̀rún lọ́nà 60 náírà 60,000 naira kí wọ́n tó tún wá gbà láti máa san ẹgbẹ̀rún 62 báyìí lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ ti daṣẹ́ sílẹ̀ tí wàhálà náà sì ràn dé ibi gbogbo. àwọn òṣìṣẹ́ náà ti fa owó táwọn náà fẹ́ gbà sẹ́yìn
wọ́n ní bí ìjọba bá fún àwọn ní 250,000 náírà ìyẹn 250,000 naira lóṣù, àwọn á gbà á lọ́wọ́ wọn. Níbi tí ọ̀rọ̀ wà rèé tí àwọn igun méjèèjì sì ń múra ìpàdé tuntun lásìkò tí àwa fi ń kó ìròyìn yìí jọ. Àwọn òṣìṣẹ́ ní àwọn kò ní gba iye tó dín ní owó tí àwọn fìpinnu sí yẹn. Bẹ́ẹ̀ níjọba ń sọ pé òun ò lówó tóun fi lè sanwó owó tó tó bẹ́ẹ̀. Àwọn aṣòfin tí ìbá lè tètè rí ọ̀rọ̀ yìí yanjú, ọ̀rọ̀ tiwọn náà ti dàrú nítorí àwọn òṣìṣẹ́ ń sọ pé kí wọ́n ṣàlàyé iye tí wọ́n ń gbà lóṣù kí wọ́n sì jẹ́ kí àwọn kó o sí ẹ̀gbẹ́ ara wọn. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú, àwọn bíi Fada Mbaka, ní iye tí àwọn òṣìṣẹ́ bá ń gbà gẹ́lẹ́ náà ni kí àwọn aṣòfin máa gbà, pé eléyìí máa mú kí ọ̀rọ̀ náà tètè yanjú. Àtíkù Abubakar tó du ipò ààrẹ lábẹ́ àwọn People's Democratic Party PDP tí kò wọlé náà ti ya lu Tinubu bí ògiri àlàpà. Ó ní owó oṣù kò tó àwọn òṣìṣẹ́ mú relé mọ́ nítorí bí wọ́n bá ti gbà á ni wọ́n ná tán lójú ẹsẹ̀, àti pé yọ̀bọ̀kẹ́ tí Tinubu fi mú ọ̀rọ̀ náà kì í ṣe èyí tó dára. Àtíkù ní òun tóun kì í tilẹ̀ ṣe ìjọba, ó di ọdún 6 sẹ́yìn báyìí tí òun ti fowó kún owó oṣù àwọn òṣìṣẹ́ òun. Láti ìgbà tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í sọ pé kí àwọn aṣòfin máa gba iye kan náà pẹ̀lú àwọn òṣìṣẹ́, láti ìgbà náà ni àwọn pàápàá ti wọ̀ṣin bí ọbẹ̀ inú páànù. Wọn kò mọ ibi tí wọ́n lè bá wo ọ̀rọ̀ náà mọ́ nítorí níṣe ló dàbí pé àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ yìí ti gbé ìwé dání tí wọ́n lè fi kọlu àwọn aṣòfin náà tí wọ́n bá ní àwọn fẹ́ bá wọn dá sí i. Ohun tí ọ̀gá kan nínú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà sọ ni pé kí àwọn gómìnà, àwọn sẹ́nétọ̀ àti àwọn aṣòfin yìí kí wọ́n jọ máa gba iye kan náà pẹ̀lú àwọn òṣìṣẹ́. Ìyẹn ni kò lè jẹ́ kí gbogbo wọn lẹ́nu lọ́rọ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, nígbà tó bá jẹ́ iye kan náà làwọn ń gbà. Tinubu fúnra ẹ̀ sọ pé ìpàdé oríṣiríṣi làwọn ṣe. Ó sì jọ pé ìpàdé tí wọ́n ṣe gbẹ̀yìn náà ní ibi tí àwọn fohùn sí pé kí àwọn kúkú máa san 62,000 kí ọ̀rọ̀ gbogbo sì parí síbẹ̀. Àmọ́ ọ̀rọ̀ náà kò lè parí síbẹ̀ nítorí bí àwọn òṣìṣẹ́ bá tilẹ̀ gbà pé kí àwọn sì máa mánéèjì owó náà fúngbà díẹ̀, àwọn gómìnà ti ní kò ní ṣeé ṣe. Nígbàrà tí wọ́n ti gbọ́ pé ìjọba àti àwọn òṣìṣẹ́ lè fẹnukò sórí 60,000 ni wọ́n ti gbé ìwé tiwọn jáde. Wọ́n ní kinní náà ti pọ̀ jù, kò sí bí àwọn ṣe lè san owó oṣù tó tó bẹ́ẹ̀, wọn yóò kàn kó bá ìpínlẹ̀ àwọn lásán ni. Wọ́n ní bí ìjọba àpapọ̀ bá fi dandan lé pé kí òṣìṣẹ́ máa gba 60,000 yìí, ìyẹn 60,000 naira, ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ ni wọn yóò kó gbá sílé pátá. Lọ́rọ̀ kan, àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo ní àwọn ò faramọ́ kí owó oṣù àwọn òṣìṣẹ́ jẹ́ iye tíjọba àpapọ̀ dárúkọ yìí o. Látìgbà tí wọ́n ti sọ ọ́ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í bú wọn tí wọ́n sì ń sọ̀rọ̀ sí wọn pé èèyàn burúkú ló pọ̀ nínú àwọn gómìnà náà. Àwọn tó kórìíra àwọn èèyàn àti aráàlú ni wọ́n. Aṣòfin àtijọ́ kan láti Kaduna ní bíi àjálù burúkú kan ni kinní náà rí nígbà táwọn gómìnà bá ń sọ irú ọ̀rọ̀ yìí jáde. Kódà òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ń pè ní Ayọ̀délé ní nǹkan ìbànújẹ́ ni tí àwọn gómìnà bá lè ronú báyìí. Bẹ́ẹ̀ làwọn míì náà ń pariwo àwọn gómìnà yìí lábẹ́lẹ̀ tí wọ́n ní abatẹnijẹ́ ẹ̀dá kan ni púpọ̀ nínú wọn ń ṣe.